Fúde wọlé bọ̀, ọlọ́mọ wa tẹ ìyá pàṣọ, fọdún kẹ ìyá pàṣọ. Ọmọ foríjì ìyá pàṣọ, alájà wa tàbí ìdákúgbúra, ìyàwó ànábì, ọlọ́run bá wa kẹ màmá wa, bá wa kẹ màmá wa, yé bá wa kẹ màmá wa, àní bá wa kẹ màmá wa, mínísà bá wa kẹ màmá wa. Alájà wa, ajá kọ̀ dídá, bàbá jẹ́ wọ́n mọ́ wa. Bàbá alájọ ọba sọ, ọmọ náà tó wọ́n mọ́. Mínísítà bàbá jẹ́ wọ́n mọ́ wa. Alájà wa, ajá kọ̀ dídá. Bàbá jẹ́ wọ́n mọ́ wa. Bàbá jẹ́ wọ́n mọ́ wa. Ajaga Adija, Baba Kemama, Abedi. Baba ki Alhaji Pasojo tó ní orin ìṣẹ́jú méjìlélógún. Eba, Alhaji Ami Akiki. Ìbànújẹ́ oníkàyọ̀ Alhaji wa ló wá sá. Baba Kemama, Baba Kemama, Baba Kemama. Baba Kemama, Alájà wa, Ajaga Adija, Baba Kemama. Alhaji wa mi ẹ̀rọ ẹ̀fẹ́ ṣe bínú, mo fẹ́ kí Alhaji Pasojo tó ní o, ìyá mi Akiki. Baba Kemama, ó yá máa sọ pé small doctor ló kó wa jẹ, gbogbo wa small doctor ló kó wa jẹ. Gbogbo wa abáyé dúpẹ́ lọ́jà òde ó ti já sọpẹ́. Small doctor ai. Alájí mi Oríyọmí, àwọn ọ̀gá pátápátá nìyẹn. Small doctor ló kó wa jọ, gbogbo wa small doctor ló kó wa jọ. Gbogbo wa ọmọ ìyá jíjà lóko wa jọ. Gbogbo wa abáyé dúpẹ́ lọ́jà òde ó ti já sọpẹ́. Small doctor ló small doctor ó yẹ sẹ́kìrì yẹn sí. Small doctor ai. Ó yá ẹ káàbọ̀ sí ilé agbára tó. Ẹ káàbọ̀ sí ilé agbára tó. Wọ́n ní mo lẹ́rù kúrò ní ìsáyé. Tàbí mi ayé bá sọ̀tẹ̀ tó wá bá. Wọ́n ní mo kárí sọ̀tẹ̀ tó lè mú ga bá. Tùlé. Sọ́dọ̀tọ̀ ó tún ẹ̀ lásán yìí. Ó tún ẹ̀ lásán yẹ. Aṣọ àgbáyé tó ti dá mọ́ ẹ̀ bàbá mọ́. Ya Rabbi bil Mustafa.
بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم يا واسع الكرم يا واسع الكرم ọba lọ́hùn gbàdúrà mi ò jẹ́ tètè rọ́pẹ́ mi dá. ọba lọ́hùn gbàdúrà mi ò jẹ́ tètè rọ́pẹ́ mi dá. aláwọ̀ tá mi tí wo mi ò wá níbo ni mo fẹ́ bá dé. Sálàmì ọmọdúnwádé àwọn táwí tí ń wo mi o wá níbo ni mo fẹ́ bá dé. àwọn sólè wọ́n ò ní o wá níbo ni mo fẹ́ bá dé. àjẹ̀lé mi wọ́n ò ní o wá níbo ni mo fẹ́ bá dé. Badosha, MashaAllah. Ali Wasan, you're most welcome. We welcome you into today's Ramadan lecture. Abdul Hakim Badosha. Ẹ wá ní káwọn lè má gbọ́. Hakimi ni wọ́n. Kódà káàlì kàkọ́bìlì lẹ́lì àtàlẹ́ ọmọ ìkìyàmọ̀. Ọ̀nà àgbàdo Hakimu lára ní ọlọ́run. Diamond. Masha Allah, Allah ma jẹ́ bàjẹ́. Amina. Àbọ̀rúkọ náà nẹ́bí. Sallallahu alaihi wasallam. Alájọ kí alájọ wà kí kìí sẹ́fì o. Àjẹ́lájọ wa Hakim Badosha and his entourage tí wọ́n jọ wọlé. Akínyẹ wọn lọ́dún ẹ̀mí ọ̀hún dákúnjá tó rí yín. Amina. Alájọ kíkí Bismillah. èèyàn tí òun bá bá mọ àwọn ọjà ẹja yóò gbọ́ oníṣẹ́lá. fún ti bàbá wa tó fẹ́ ayé lẹ̀ lọ Àjàkadì jàtú mi màmá ọ̀gá ńlá Pasuma mi Àlàbí Ajíbọ́lá mo ní ojú ìyàdá ẹ̀yìn àsùnwọ̀n ojú Kàdíjà dá ẹ̀yìn Àdíjà sùnwọ̀n torí pé wà tí àwa àti ukọ́ tó kú ni ojú ìyàdá ẹ̀yìn àsùnwọ̀n ojú ìyàdá ẹ̀yìn àsùnwọ̀n torí pé wà tí àwa àti ukọ́ tó kú ni ọ̀gá ńlá ojú ìyàdá ẹ̀yìn ìyá ẹ̀ náà dá o tẹ́lẹ̀ yìí máa jẹ́ wá sí fún gbogbo wa ìwọ kan gbìyànjú kó tó lè kú o kó ṣe dáadáa sílẹ̀ o torí tójú ẹ̀ padà gan kẹ́yìn ẹ̀gbọ́n tún dá ojú ìyàdá ẹ̀yìn àsùnwọ̀n ojú ìyàdá ẹ̀yìn àsùnwọ̀n torí pé wà tí àwa àti ògbà tó ń kú ni bá ní ọ̀gá ńlá ọmọ Kàdíjà tó kúkú ìyàwó Ànábì ọlọ́mbà wà fọmú kẹwọn. jẹ́ fún wọn lẹ́yọ̀ kan sí ikú tẹ̀rán bẹ́ẹ̀ ni tó bá. òun máa ló pẹ́ níbi tó orí omi káyé balè ní ìwà wà lára. ikú tẹ̀rán bẹ́ẹ̀ ni tó bá. òun máa ló pẹ́ níbi tó káyé balè ní ìwà wà lára. ìyẹn ti bàbá mi ọ̀gá ńlá. eléyìí sport doctor ló pé gbogbo wa Ramadan lecture ṣáná ń ṣe ẹ̀jẹ̀ ìfìyẹn ṣe wá sí ráńpẹ́ ní tó máa lọ. aṣíwájú àwẹ̀ màtídé ẹja fi túbá. ẹ̀ṣẹ̀ mọ́mọ́dá àtàyè mọ́mọ́dá tàbí ìlú sílẹ̀ ká má padà dé mọ́. àwẹ̀ màtídé ẹja fi túbá. ẹ̀ṣẹ̀ mọ́mọ́dá àtàyè mọ́mọ́dá tàbí ìlú sílẹ̀ ká má padà dé mọ́. Badosha máa gbọ́ gbogbo ọmọ tó fi sílẹ̀ o small doctor àwọn ọmọdé tẹ fi sílẹ̀ o ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ o kọ́ máa bá ti wọn lọ. àwẹ̀ mà ti dé ẹja fi túbá ẹ̀ṣẹ̀ mọ́mọ́dá àtàyè mọ́mọ́dá tàbí ìlú sílẹ̀ ká má padà dé mọ́.
aṣíwájú bàdó ṣàlẹ̀ ní tí mo mọ̀ tó ṣe pé kó dé bí ló máa ń ṣòro nígbà mi tí ó bá fẹ́ náwó wá rò pé kò sí ilẹ̀ mi ṣùgbọ́n kẹsà mélòó bùrí owó ni òkè fẹ́ ná títí tó wà nílẹ̀ àti ní kìbù yẹn sára ló ti sọ pé ìgbà tí mo gbọ́ ọmọ bàbá máa gbé mi ṣe. ó dorí ọ̀gá wa ṣé òun jára ní ìhùn àmì ọlọ́run àdàmọ́ ọlọ́run àyàtà ṣe rí ṣé òun já ní ìhùn bàbá wa sùnú sí àdàmọ́ ọlọ́run àyàtà ṣe rí ṣé òun já ní ìhùn bàbá wa sùnú sí. àmì ọlọ́run wọn lọ́jọ́ tàbí ṣé òun já ní ìhùn ọjọ́ àpẹẹrẹ ló jẹ́. Àbókí akéde wọn lọ́jọ́ tàbí ṣe ìjà mi òun ọjọ́ àpẹẹrẹ ló jẹ́ àpẹẹrẹ ńlá àdìjú èèyàn ńlá àdámọ́ ńlá òun àyàtà ṣe ìjà mi òun bàbá wa sínú. Ó yá tún sọ wípé àníyàn ọlọ́run àníyàn ọlọ́run.